Ìṣẹ̀ṣe TV. Dédé àsìkò yìí káàkiri ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi pátápátá káàkiri àgbáńlá ayé. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Orúkọ tèmi ni Ìyáláwo Ifánìtumọ̀ Ifárọ́mọkẹ́. Wọ́n ní kí a sọ̀rọ̀ lórí ìyàtọ̀ tó wà láàrin akitiyan àti ìgbìyànjú. Kí ni à ń pè ní akitiyan? Kí ni à ń pè ní ìgbìyànjú? Ìyàtọ̀ wà láàrin méjèèjì dáadáa, ìyàtọ̀ wà ń bẹ gedegbe. Ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn ni a lérò wípé ìgbìyànjú àti akitiyan nǹkan kan náà ni, tí kìí sì ṣe bẹ́ẹ̀, tó jẹ́ pé ìyàtọ̀ ń bẹ ń bẹ dáadáa. Kí ni wá ní akitiyan? Akitiyan jẹ́ nǹkan tí à ń fi agbára ṣe tàbí tí à ń fi wàhálà ṣe, tí à ń ṣiṣẹ́ lé lórí. Akitiyan nìyẹn. Fún bí àpẹẹrẹ kó lè yé wa dáadáa, ní ìsìn ara ilẹ̀ tàbí wọ́n fún wa ní ilẹ̀ tó pọ̀, igbó sì pọ̀ lórí ẹ̀, a nídìí láti kọ́kọ́ sán oko yìí ná. Tí a bá kọ́kọ́ sán oko yìí, a ó wá kọ ebè. Wọ́n lè bá wa kọ́ àbí ká kọ́ fúnra wa tá a bá mọ̀ láti ṣe, tá a bá mọ̀ bí a ṣe lè ṣe. A ti wá kọ ebè sílẹ̀, a wá gbin irúgbìn sí àbí a gbin nǹkan sí orí ebè yìí. Ṣé ẹ mọ̀ pé oko tá a sán, ebè tá a kọ, agbára la fi ń ṣe, wàhálà òun la fi ń ṣe. Ó túmọ̀ sí akitiyan. Ní tí a lè pè ní akitiyan nìyẹn. Kí wá ni à ń pè ní ìgbìyànjú? Ìgbìyànjú ó túmọ̀ sí wípé bí a ṣe ṣe wàhálà kalẹ̀ yìí o, tá a sánko, tá a kọbè, tá a gbin nǹkan, tá a sì ń lérò wípé ká mú nǹkan lórí ilẹ̀ tá a gbin nǹkan sí yìí, àbí ká kó èrè wàhálà, ìdààmú, agbára káká tá a ṣe yìí láti rí èrè mú níbẹ̀. A wá mú èjì, a wá fi kún ẹ̀ta, a wá gba oko aláwo lọ wípé wàhálà, ìdààmú, agbára káká tá a fi ṣe iṣẹ́ kalẹ̀ yìí, báwo ni màá ṣe rí èrè níbẹ̀? Àwa méjì àfikún ẹ̀ta gbogbo aláwo lọ. Wọ́n wá dáfá fún wa. Wọ́n wá ní ká rúbọ ti wàhálà tá a ṣe yìí kó má bàa já sásán, kí Èdùmàrè kó lè bá wa dé ìgbìyànjú yìí ládé. Wọ́n wá ní ká rúbọ. Ẹbọ tá a rú yìí òun ni ìgbìyànjú. A ti ṣe ìgbìyànjú sí akitiyan nìyẹn. Tí a bá ṣe akitiyan nìkan, tí a bá ṣe ìgbìyànjú sí, ó ṣeé ṣe nígbà míì kó jẹ́ wípé n tá a ṣe akitiyan lé lórí, tá a fi wàhálà ṣe, tá a fi agbára káká ṣe láti rí nǹkan yìí, ó ṣeé ṣe nígbà míì kó jẹ́ wípé tí a bá ṣe ìgbìyànjú yìí ká mọ̀ rí nǹkan kan mú níbẹ̀ o. Torí wípé ìgbìyànjú tá a ṣe, tí wọ́n ní ká rúbọ sí nǹkan tá a ṣe yìí, tá a bá rú ẹbọ nígbà míì, òjò lè mọ́ rọ̀ débi wípé nǹkan tá a gbìn sínú oko yìí, débi pé a rí mú. Tójò ò bá sì rọ̀ lásìkò tó yẹ kó rọ̀,
nǹkan yìí a lè mọ̀ rí mú ṣùgbọ́n a ti dáfá a ti rúbọ so nígbà tá a ti rúbọ yìí bójò bá ṣe ẹ̀fẹ́ mọ́rọ̀ tẹ́lẹ̀ ẹbọ tá a ti rú yìí ó lè jẹ́ kí òjò rọ̀ lásìkò tó yẹ débi pé nǹkan oko tá a gbìn yìí a ó rèrè níbẹ̀ nígbẹ̀yìn ìtumọ̀ tí a lè fún ìgbìyànjú nìyí. Fún ìdí èyí ìgbìyànjú àti akitiyan ó yàtọ̀ ó kàn fara pẹ́ra wọn ni ṣùgbọ́n ìyàtọ̀ wà ńbẹ̀ dáadáa ìyàtọ̀ wà ńbẹ̀ gedegbe. Ká wá tinú ẹsẹ̀ Ifá kan wò ó nínú Ọ̀wọ́nrín Ìdágbọ́n Ọ̀wọ́nrín ní apá ọ̀tún Ògúndá ní apá àlàáfíà àwọn babaláwo tún ń pè ní Ọ̀wọ́nrín Ẹ̀tún Ọ̀wọ́nrín Ìdágbọ́n. Bí Ifá ṣe sọ níbẹ̀ tí Ifá fi yé wa nínú ẹsẹ̀ Ifá yìí nínú Ọ̀wọ́nrín Ìdágbọ́n Ifá ní igbó ranran babaláwo oyin ló dífá fóyin ọ̀dànràn ràn babaláwo ọlọ́bọ̀nbọ̀n ló dífá fún ọlọ́bọ̀nbọ̀n kálágbára káká kámọ̀ níyè nínú babaláwo àké ló dífá fún àké àgbébì kan jìfà babaláwo koto ló dífá fún koto ìgbà tí wọ́n ń lọ sóko àlérò lọ́dún ẹbọ wọn ní kí wọ́n máa mú ṣe. Ẹ rí gbogbo àwọn tá a dárúkọ yìí gbogbo wọn ni wọ́n ní agbára láti lè ṣiṣẹ́ wọ́n wá ń lọ ṣe iṣẹ́ ni wọ́n wá mú èjì wọ́n fi kún ẹ̀ta wọ́n gba oko aláwo lọ. Ibi táwọn ń lọ yìí iṣẹ́ táwọn fẹ́ lọ ṣe níbi táwọn ti ń lọ ṣiṣẹ́ yìí àwọn ṣe àwọn rérè níbẹ̀ bẹ́ẹ̀ ni àwọn kéré oko délé ni gbogbo wọn ń dáfá sí. Àwọn babaláwo sọ fún wọn jọ́nà lọ́hùn pé kí wọ́n rúbọ. Ẹ rí oyin ó kọ̀ kó rúbọ ó ní òun bóun ṣe lágbára tó ẹni tó bá dọ́dọ̀ òun tóun bá ṣùrùbọ báyìí òun ọ̀tá àtàpá ni. Oyin kọ̀ kó rúbọ ó gbẹ́kẹ̀lé agbára kò ṣe gbìyànjú. Bẹ́ẹ̀ ni ọlọ́bọ̀nbọ̀n náà bákan náà àáké náà òun náà kọ tí ọ̀gbọ́n iṣẹ́ bọ àáké náà ló òun ò rúbọ ó lóhun tó jẹ́ pé tóun bá ti bọ́ọ̀lù nù ibi tí igi wà báyìí tóun bá ti bọ́ọ̀lù báyìí òun ń gé wọn lọ ni tí ò sí tí ọ̀dọ̀ òun dúró bóun ṣe lágbára tó yàn ní kó mọ̀ rúbọ àníkò làwọn ò ṣe rérè jẹ nìkà ẹ jẹ́ káwọn ò dáfá sí. Àáké náà kọ̀ kó rúbọ ńjọ́ náà lọ́hùn-ún ẹ̀rí kótó nìkan ló orí òun ògbó àyè òun ègbèjì ó sáré sọ́jà ọjà sáré wá sílé ọmọ awo ìdọ́jà kó mọ̀ ro ohun ẹbọ rà wá sílé kó tó rúbọ ńjọ́ náà lọ́hùn-ún. Ẹ̀rí ìgbà tí kó tó rúbọ ló bá di pé gbogbo iṣẹ́ tí àwọn tó kù ṣe àdètò náà ṣe òun nìkan lórí èrè mú bẹ̀ látàlérí wípé ó ṣe ìgbìyànjú sí wàhálà iṣẹ́ tó ṣe ó ṣe ìgbìyànjú lórí akitiyan tó ṣe. Báyìí ni kó tó di ẹni tó jẹ́ pé òun ló kó ọrọ̀ nígbẹ̀yìn báyìí ni kó tó di ẹni tí Olódùmarè dé ìgbìyànjú ẹ̀ ní adé. Ijó ni kó tó ń jó ayọ̀ ní yọ̀ ó yin awo yin Ifá ó ní ẹ̀gbọ́n náà tààrà tí fágbà tí fi ń jẹ́ bẹ́ẹ̀ bí igbó ranran babaláwo yin ló dífá fóyin ọ̀dànràn ràn babaláwo ọlọ́bọ̀nbọ̀n ló dífá fún ọlọ́bọ̀nbọ̀n kálágbára káká kámọ̀ níyè nínú babaláwo àké ló dífá fún àké àgbébì kan jìfà babaláwo koto ló dífá fún koto. Ìgbà tí wọ́n ń lọ sóko àlérò lọ́dún ẹbọ wọn ní kí wọ́n máa mú ṣe kótó nìkan ní bẹ lẹ́yìn tí ń túbọ̀ ó ní àké ṣiṣẹ́ kò níyè nínú mọ́ kótó ni ó kéré oyin mú. Ẹ̀rí báyìí ni Èdùmàrè ṣe dé ìgbìyànjú kótó ládé o. Fún ìdí èyí ìyàtọ̀ tó wà láàrin akitiyan àti ìgbìyànjú nìyí. Kí a máa ṣe ìgbìyànjú sí wàhálà iṣẹ́ tí a bá ń ṣe kí a bá lè rí èrè níbẹ̀. Mo ṣe ní ìwúre fún gbogbo ojú tí ń wò mí pátápátá pé oṣù yìí oṣù ayọ̀ ni ó jẹ́ fún wa o a ò ní ṣe àṣetì láṣẹ Èdùmàrè àṣeyọrí la ó máa ṣe o ẹ̀là ìbọrú ẹ̀là ìbọyè ẹ̀là ìbọ ṣíṣẹ́ o.
CC TV.